Sinimá tuntun àgbéléwò Yorùbá eléyìí tí à ń pè ní Home Ilé. Òun náà ni ẹ ó máa rí wò lórí Dámilọ́lá Òní TV. Ibẹ̀ lẹ ti máa rí sinimá náà wò. Sinimá náà jẹ́ sinimá tó kọ́ni ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́, pàápàá jùlọ fún couples. Sinimá náà sì wà emotional. Oríṣiríṣi ẹ̀kọ́ òun náà ni a máa rí kọ́ nínú sinimá yìí. Fún part 2 sinimá yìí, ẹ má gbàgbé láti subscribe sí channel tẹ́ ń wò yìí. Kẹ́ sì tan notification button yín. Nítorí ní ẹsẹ̀kẹsẹ̀ tí part 2 náà bá ti jáde ni àwa ti ṣe update lórí ẹ̀. Tá dẹ̀ máa fi link ibi tí ẹ ti máa rí wò sínú fídíò náà. Tí ó jẹ́ pé tẹ́yin bá tẹ link náà, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó máa gbé yín lọ sí ibi tí ẹ ti máa wò. Nínú sinimá yìí la ti rí Mide Martins, Babatunde Aderinoye, Taiwo Bíkúnlé àti Dámilọ́lá Òní fúnra lára rẹ̀, tí wọ́n sì kó ipa lọ́pọ̀lọpọ̀ nínú sinimá yìí. Lẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé láti subscribe sí channel tẹ́ ń wò yìí fún more updates.